àtàwà nínú. Àwọn èèyàn rẹ̀. Orin ayọ̀ la ó kọ. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Wọ́n rí ọmọ Ṣẹ́girajé ìwòrìwọ́ ọmọ Làpólà sọ̀rọ̀. Ọba tó lẹ́mí mi. Èmi fògo fún ọba. Ajé ìfilé mi ṣe bùgbé fi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe bí tí ajé tẹ̀dó ṣe Elédùmarè ọba. Jẹ́ kí n ní ẹ lọ́wọ́, jẹ́ ní ẹ lọ́wọ́. Ọba. Jẹ́ ní ẹ lọ́rùn, jẹ́ kí n rí ẹ mú sóhun rere. Ìwọ ló bá ṣẹ̀dá òfògo fún ọ. Ìwọ ló máa láboyún bí wẹ́rẹ́, ó mú àgàn tó wà lábòsùn o. Ìwọ ló máa ṣẹ̀dá. Ajé filé mi ṣe lé. Tẹ̀dó sílé mi ajé. Ọ̀wọ́n rí ọmọ Ṣẹ́girajé ìwòrìwọ́ ọmọ Làpólà sọ̀rọ̀. Ìwọ ló máa ṣẹ̀dá òfògo fún ọ. Ìbà kódà ìbà ṣẹ̀dá ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá. Mo ṣe bá àkíbà mi ṣe. Mo ṣe bá kó tó di wípé mo wọlé bẹ́ẹ̀ mo ṣe bá kó tó di wípé mo tẹ̀. Ibẹ̀bẹ̀. Ẹ ti sọ wípé ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ó di dandan kó bá àgbà jẹ. Máre o. Alájì Sáfihàn ọmọ Ọlápàdé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé bí olè tí ń jẹ́ àrè olóhùn. Ẹ ṣé. Ọlọ́run àgbáyé mo fògo fún ọba. Ọjọ́ ajé ọjọ́ tó yàtọ̀ nínú gbogbo ọjọ́ pátápátá òun lọ́jọ́ ajé jẹ́. Ọjọ́ tí Elédùmarè yà sọ́tọ̀ nínú gbogbo ọjọ́ ni. Tí àwọn ọmọ ènìyàn náà tó wá wò wípé nígbà tí ẹ̀dá bá ṣiṣẹ́ tó bá ṣe fàájì ní ọjọ́ Sunday tó bá sì di ọjọ́ kejì ńkọ́. To my soul. Tó jẹ́ ọjọ́ ajé kò ṣe kí ni kó gba ibi iṣẹ́ ẹ̀ lọ. You are worthy. Kó lè bá a rí èrè ọjà tó pọ̀ jẹ. What? Bẹ́ẹ̀ ni. My praise. My spirit, my soul. My voice, we echo. Ọjọ́ tó yàtọ̀ nínú gbogbo ọjọ́ pátápátá tó ṣe wípé ọmọ èèyàn gangan fúnra rẹ̀ yà sọ́tọ̀. Wọ́n sì ní special day. Òun náà lọ́jọ́ ajé jẹ́. More than my mind can comprehend. Mo gbà ládùúrà láṣẹ Elédùmarè ọba wípé ajá gbè wá láṣẹ ọba tó láyé tó ní ọ̀run. Àrùn ìtàjẹ́ ṣe bẹ́ẹ̀ ni. Níbi etí ẹgbẹ́ wa bá ti náwó àní bá wọn lójú lásán bí àní bá wọn lágídí. Láṣẹ ọba mi òkè. Mo kóyún inú bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ni mo kí ọmọ ìrìnsẹ̀ pátápátá. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọdún ni mí bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fólókò. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olubisi ọmọ bíbí Akinloye kò yẹ ẹ̀sọ́. Ọmọ àsọ̀túnṣọ̀sì mọ́ ba bìkan jẹ́. A ti tún dé bí a ṣe dé. Mo kí yín lákòókò ìpè ẹ̀ka àsọ tó bá sọ̀sán lẹ bá wà. Mo sì kí yín tó bá ṣe wípé alẹ́ lẹ bá wà mú ní ẹ̀ka lẹ́. Tó bá ṣe wípé ìyálẹ̀ta ni mo kí yín wípé ẹ kú ìyálẹ̀ta. Gbogbo àkókò tó bá bá yín pátápátá ni mo kí yín wípé ẹ kú iṣẹ́ o, ẹ kú àtàárọ̀. Ajé àgbè wá láṣẹ ọba tó láyé tó ní ọ̀run. Tó bá ṣe pé inú mọ́tò ló bá yín nẹ. Ayọ̀ tẹ́ fi wà nínú mọ́tò yẹn náà lẹ́ fi gúnlẹ̀ láyọ̀ láṣẹ Olódùmarè ọba. Tó bá yẹ ṣe wípé inú ilé ló bá bá yín. Ilé ò mọ̀ ní wọ́pa yín o láṣẹ ọba tó láyé tó ní ọ̀run. Ẹ̀yin tèmi àti bẹ̀rẹ̀ bá ṣe tún máa ń bẹ̀rẹ̀ náà rẹ̀ ẹgbẹ́ gègé yín ẹ mú tákàdá yín. Ó yẹ wá àpótí kékeré kan ẹ jẹ́ ká jọ ṣe kí ni ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ráńpẹ́. Ọlọ́run àgbáyé o. Ọlọ́run àgbáyé o. Ṣebí wọ́n ló fojú ọ̀run. Àní wọ́n ló fojú ọ̀run. Akíẹ́básì ẹ ṣe jàre ẹ̀gbọ́n mi tó gbá yìí. Mo dúró yìí. Olórí ìjọ tọ̀run lẹ̀ gbọ́ yẹn láti ẹnu Akin Ẹ́mbásì. Ẹgbẹ́ ìga. Mo dúró yìí. Mo bẹ̀rẹ̀ gbé ìga. Ẹ́mbásì. Mo wáyé bóyí ọlọ́dún ọlọ́run sọ. Mo wáyé bóyí ọlọ́dún ọlọ́run. Ẹ máa yìn, tòró dábì sí tí ò gbowó, tí ò gbòbí, tí ò gbà nǹkan. Jésù tùtùtùtùtù, Jésù tùtùtùtùtù, Jésù tùtùtùtùtù. Mo dúró yìí. Mo bẹ̀rẹ̀ gbé ìga. Mo dúró yìí. Akin Ẹ́mbásì ẹ ṣe. Bẹ̀rẹ̀ gbé ìga. Ẹ́mbásì. Mo wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run sọ. Mo wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run. Yóò wọ̀. Àyàn ọba mímọ́, àyàn olóore wa, àyàn olùgbàlà, ìwọ ló ṣàgbára. Kó tó di wípé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀, kó tó di wípé a bẹ̀rẹ̀ ètò wa bá ṣe máa ń ṣe, ẹ̀yin tèmi. Àwọn nǹkan kan wà tó ṣe wípé a fẹ́ mẹ́nubà ní rápẹ́ ní ṣókí náà. Kó tó wá di wípé a fẹ́ tẹ̀síwájú nínú àwọn ètò wa. Àwọn kò sọ bí yín forúkọ rẹ, èmi lẹ́ni èyí ọjọ́ sí. Àwọn ìṣọ̀kan ní ká bá wọn kí yín wípé àwọn kí yín gbogbo ẹ̀yin àlejò pátá tẹ́ ẹ wá. Alárinrin. Tẹ́ ẹ wá síbi ayẹyẹ tí wọ́n ṣe ní àná, wọ́n ní ká bá wọn kí yín wípé ẹ ṣé o àdélébáre, àkóyá ibi láṣẹ Elédùmarè ọba mi òkè. Sódà, ìyanu lorúkọ rẹ, kò má sọ báyé kan tó lè rí di agbára rẹ. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní ká bá wọn kí bàbá wa Ọ̀jájá. Ọ̀jájá rìṣà, Ọ̀nìrìṣà 1. Ọlọ́run tó ga, ìyanu lorúkọ rẹ, Bàbá wa Ọ̀ní. lè rí di agbára rẹ. Ẹ mọ̀ pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ tó lórúkọ lápọ̀ baládé. Ìfẹ́ òye ọmọ àdáyébá, ibi tí ojúmọ́ ti mọ́ wá sáyé. Kábíyèsí bàbá mi aláṣẹ ìkejì òrìṣà. Wọ́n ní ká bá wọn kí yín fún àlejò ńlá tẹ́ gbéjà náà lánàá wípé kán wá yẹ wá sí. Níbi ìṣọ̀kan festival tó ayẹyẹ tọdún tá a ṣe lánàá, wọ́n ní ká kí yín wípé adé apẹ́ lórí o, àṣẹ apẹ́ lẹ́nu lágbára lọ́wọ́ Elédùmarè. Bẹ́ẹ̀ ìrùkẹ̀rẹ̀ á jẹjẹjẹjẹjẹ àdókìnní. Olùgbàlà mi, àná. Ẹ wà pẹ́ kan rìn kése bí àwọn kan tó pẹ́pẹ́pẹ́ tí wọ́n sọ Monday kọ́rùn. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi, aláàánú mi, túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi lára, túbọ̀ fà mí mọ́ra, ó tú ọkàn. Wọ́n ní ká kí gbogbo àwọn àlejò pátápátá, ká kó nílé, ká kí ọba, ká kí ìjòyè, ká kí ọlọ́run ìlẹ̀kẹ̀ pátápátá, ká kí gbogbo àwọn ènìyàn ńlá pátápátá tí wọ́n wá síbi ayẹyẹ àná wípé ẹ
ṣe o agbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dáyé ẹ̀mí wa tó ṣe tọdún yìí náà ló tó máa ṣe tọdún tó ń bọ̀ láṣẹ Elédùmarè ọba. ní í ṣe bàjẹ́ kan nira o. ibi tẹ́ ẹ ti rí owó tiẹ̀ ná àgbà náà ò ní wọbẹ̀ láṣẹ Elédùmarè ọba mi òkè. bàbá mi ayọ́kàd wọ́n ní ká bá ìwọ̀n kí yín dáadáa wípé ẹ kú iṣẹ́ ẹ kú àfọmọnìyàn sí i. ẹgbẹ́ ọmọ Ọ̀ṣun láparapọ̀ pátápátá wọ́n ní ká kí yín wípé ẹ ṣé o. bẹ́ẹ̀ náà ni kẹ́ má gbàgbé wípé. aláàánú mi olùtùnú mi. àjọ̀dún pàtàkì kan náà tún ń bọ̀ Ọ̀ṣun Indíje ó tún ń bọ̀ báyìí. lóṣù tó ń bọ̀ tá a fẹ́ kó sí náà ní on the 9 òun náà ni. kémi fún ọ. gbẹ̀gẹ̀dẹ̀ ògbìnà pẹpẹ ìyá gbọ́mọpọ̀ ní ọjọ́ tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ni. iṣẹ́ mi ò bàbá. olùtùnú mi aláàánú mi olùtùnú mi aláàánú. Ọ̀ṣun Indíje ẹ máa wẹ gbogbo ẹ̀yin àlejò pátápátá gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun ní tilé tóko. ẹ máa bọ̀ wá síbi ayẹyẹ tó ṣe wípé ó fẹ́ wáyé ní kíni ò ní ọjọ́ 9 oṣù tó ń bọ̀ yìí lágbára lọ́wọ́ Elédùmarè ọba ọjọ́ náà abáwaláyé abáwaláyé ọjọ́ àkó bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ò ní pẹ̀dín láṣẹ Elédùmarè ọba mi òkè. àwọn àlejò ńlá pàtàkì tó ṣe wípé a máa gbà nínú Ọ̀ṣun Indíje tó bọ̀ yìí náà ni. gọ́fúnà wa àbọ̀ gọ́fúnà bàbá wa Délékè àwọn náà ń bọ̀ wá yẹ wá sí ní ọjọ́ tá à ń sọ yìí. àwọn èèyàn ńlá pàtàkì ọba ńlá bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ ní ọjọ́ tá à ń sọ yìí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní tilé tóko káàkiri kò má sí ní. ẹ má bọ̀ kẹ́ ẹ wá wòran kí ló fẹ́ ṣẹlẹ̀ báwo náà ṣe fẹ́ ṣe é báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ ẹ má bọ̀ ọjọ́ tí mò ń sọ yìí gbẹ̀gẹ̀dẹ̀ àgbiná gan ni. ẹ mọ̀ wípé àwọn òkì he ìrà tó ṣe wípé kò lọ́mọ nínú rárá. àwa sọ pé a sì nínú ojú rere ìfẹ́ tó so wá. ẹ jẹ́ ká wá tẹ̀síwájú nínú ìrìn àjò wa báyìí gbogbo ẹ̀yin tèmi pátápátá. kí ni nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ẹ jẹ́ ká lọ sínú ìrìn àjò gangan. nítorí owó kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ nítorí owó kí ni ẹ̀dá máa ń fira wọn ṣe nítorí owó kí ni nǹkan tí àwọn ìlàkọjá tó máa ń ṣẹlẹ̀ náà nítorí owó òun la fẹ́ mẹ́nu bà lórí ètò ọjọ́ ajé lónìí. ayé ṣe àti ṣe ojú já sí wàhálà agbára rẹ̀ a ò ṣe a ò sí orí. orin ayọ̀ la ó kọ́. nítorí owó nítorí ọlá nítorí ọrọ̀ nítorí àlùmọ́nì ohun ayé ojú ọmọnìkejì ẹ sí inú ìgbèkùn tó jù sí yìí. Ọlọ́run ó ń jẹ ìgbádùn lọ ó ń sọlá lọ kò fún ọ. ó wò wípé kò sẹ́ni tó rí ọ ó wò wípé kò sẹ́ni tó mọ ibi tó wà ó wò wípé kò sẹ́ni tó ṣe wípé ó lè yẹ̀ lọ́wọ́ wò tàbó lè sọ wípé kí ló dé tó fi ṣe léyìí. mo fẹ́ kó mọ̀ wípé ẹnìkan bẹ èyí tá à ń pè ní olójú kan tó ń wẹ ẹgbẹgbẹ̀jì ènìyàn. òun ló dá ayé òun ló dá òun ló kó o tó sọ kó o tó rò ó ti mọ nǹkan tó fẹ́ ṣe. òun náà lọ́lọ́run akọ́dá ṣẹ̀dáyé. ó ń wẹ̀ ohun gbogbo nǹkan tó ń ṣe nínú ayé. nítorí wípé nítorí owó òun ló ṣe ju àwọn kan sí inú ìdè. nítorí ọlá nítorí ọrọ̀ òun ló ṣe ju àwọn kan sí inú ìgbèkùn. nítorí àwọn ohun àlùmọ́nì àti ohun ayé. àtún gbogbo tó fi èrú tó fi èké kó jọ pátápátá ó mú ojú àwọn kan sí inú ìdè ayérayé. ó máa láboyún bí wẹ́rẹ́ ó mú àgàn tó wà lábẹ́. ìyá àti bàbá ló ṣẹ̀ ọmọ ló jù sí inú ìgbèkùn. bàbá ló ṣẹ̀ ipa tó bo. ọmọ òun ló jù sí inú ìgbèkùn ayérayé. bí agbára. bóyá o ní kó fún ẹ lówó ni tàbí nítorí wípé o ní kó fún ẹ ní nǹkan tó fẹ́ jẹ tàbí o sọ wípé kò sí ẹ̀ ṣe nǹkan kan tàbọ̀rọ̀ kan ló sọ̀rọ̀ láàrin ara yín o wá lérò wípé kí ni nǹkan tó o lè fi gbẹ̀san.
òun ni wípé ọmọ ẹ̀yẹn gangan òun náà ló ṣe tán láti ṣe kíni láti gbógun tì. ló ní kí bẹ̀bẹ̀ kó máa bẹ àìsí mọ́ ń bẹ lọ́wọ́ eléyìí. ó mọ ní gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ. ó ní ohun gbogbo tó o bá ṣe láyé pátápátá wàá kà kó tó di wípé o lọ. bẹ́ẹ̀ ni ọ̀kan nínú ọ̀rọ̀ Olódùmarè lélẹ́yìí kò lè lọ láláì ṣe. Bàbá àti ìyá lára ọmọ tí ò mọ nǹkan tí bàbá àti ìyá yìí ṣe. Spirit to my soul, until my voice. Ó lérò wípé nígbà tó bá gba ẹ̀san yìí òun náà nínú ẹ tó lè yọ. Àwọn tí wọ́n tó ojú sí inú ìgbèkùn yìí àti àwọn tó ń fi ìyà jẹ ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ìdílé tó ṣe wípé kò sí ẹ̀mọ̀gbà táwọn bàbá ẹ̀ ń ṣe nǹkan tí wọ́n wá bẹ ẹ̀san wò lára wọn yìí. Ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ gan tí wọ́n gan ṣẹ̀ ojú ti tàwọn tó ṣe pé òun rán ró nítorí wọn lọ. More than my mind can comprehend. See, I've seen the wonders of your grace. I'm so sure that this is not the end. Mo fẹ́ kó mọ̀ wípé tó bá ní owó, tó ní ọlá, tó ní ọrọ̀, tó lóhun gbogbo, tó lẹ́sìn lẹ́ẹ̀kan, tọ́lọ́run kẹ́ ẹ̀. Tó ń pàṣẹ bó ṣe wù ẹ́ ní inú ayé. I can see, I can tell. Tó ṣe wípé bó ṣe wù ẹ́ òun náà ló ń kọ́ máa ń dùn gbogbo tó bá ní. Ìkàwé ẹ ló wà, ọrọ̀ ayé títì ẹ. Ìwọ ló sì wà lórí àṣẹ lọ́wọ́lọ́wọ́. Tó bá wù ẹ́ o lè sọ wípé ó yá ẹ̀mí èèyàn méje nìkan lọ pa lórí eré. Owó wà alágbára ni ẹ́. Rántí wípé ọjọ́ kan bọ̀ tó ṣe wípé o ò ní lè owó yẹn á di èèwọ̀ fún ẹ, o ò ní lè ná mọ́. O ò ní lè kọ̀ntú ẹ̀ mọ́. Ọlá tó kójọ yìí o ò ní lè kọ̀ntú ẹ̀ mọ́. Ọrọ̀ tó kójọ o ò ní lè kọ̀ntú ẹ̀ mọ́. Orí ipò tó wà o wà nílé lo ipò yẹn mọ́. Orí ibi tó ti ń pàṣẹ yẹn gangan o wà nílé pàṣẹ yẹn níbẹ̀ mọ́. Ọlọ́run àgbáyé o. Mo kàn fẹ́ kó máa rántí wípé ní gbogbo ìgbà tó o bá ń wo àwọn nǹkan wọ̀nyí, tó o bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí, máa rántí ní gbogbo ìgbà wípé ilẹ̀ yọ̀. Ọlọ́run àgbáyé o. Ó ń jayé bó ti wẹ̀ lóòótọ́ wọ́n mọ̀ yìí pé ọmọ aláyé ni ẹ́. Dúró yìí. Ó ń lo ìgbé ayé bó ti wẹ̀ wọ́n mọ̀ wípé yes ọwọ́ ẹ̀ lágbára àti ọlá àti ọ̀rọ̀ wà. Wọ́n mọ̀ wípé òun pàṣẹ. Ó ti sọra ìdí Ọlọ́run nínú ẹbí nínú ilé. Láwùjọ níbi gbogbo. Kò sí èèyàn tó jọ ẹ́ lójú rárá nítorí wípé Ọlọ́run ti ṣe change ráńpẹ́ fún ẹ. Ó mọ̀ wípé ẹni tó ṣe fún ẹ lè gbà á lẹ́ni time. Ìwọ tó ń control ó lè sọ fún ẹ pé kó má control ẹ̀ mọ́. tí o bá ń tán Jésù tutù. Mo fẹ́ kó o máa rántí ní gbogbo ìgbà wípé ilẹ̀ yọ̀. Mo dúró yìí. Mo bẹ̀rẹ̀ gbéga. Mo dúró yìí. Onígbéraga ayé rọra ṣe, ọlọ́rọ̀ ayé ẹ rọra ṣe. Ẹ́mbásì mo wáyé gboyè ọlọ́gbọ́. Tó o bá wà lórí ipò ńlá tó ń so gbogbo tí wọ́n ń dá ẹlẹ́kùn wípé lágbájá mọ̀ ṣe mọ̀, wọ́n ń dá ẹlẹ́kùn ni, wọ́n nífẹ̀ẹ́ sí ni. Ìgbà ń bọ̀ tó ṣe wípé òní rẹ ni dá ẹlẹ́kùn mọ́. Ní ìgbà tó bá ku ìwọ tó ku ìwọ àti kádàrá ẹ̀ nìkan. Ọba mi. Ìgbà yìí kò wà ní sí àtúnṣe kankan fún ẹ. Olùgbàlà ìwọ ló ṣe. Òní rẹ ni sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yìí a má ṣe mọ̀ rárá nítorí pé ìgbà yìí kò sátúnṣe fún ẹ mọ́. Àsìkò ń bọ̀ tó ní lè lo gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́. Ìmùlẹ̀. Tó ṣe wípé òun ṣe Ìyìnbórú. bí ìgbéraga àìjọra ẹni lójú. Ó mú mi lọ sí bíi. Kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó lè gbọ́. Ilẹ̀ ló. Ìyá ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò gbọ́. Bàbá ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò gbọ́. Wọlé alárin. Ọkọ gan ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú ilé kó gbọ́ kó láṣẹ lórí. Ìwọ ọkọ gan ìyàwó inú ilé ẹ̀ gan ò jọ ẹ́ lójú rárá. Nítorí kíni ni
nítorí wípé owó ti wà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run kẹ́ ẹ níyàwó ilé ẹ̀gán bá bí ẹ léèrè owó tàbí tó bá ṣe nǹkan ráńpẹ́ tó sọ pé ẹ jọ̀ọ́ bá lè wa nǹkan báyìí lẹ fẹ́ ṣe wàá sọ wípé wàá rán sílé ọmọ tálákà lásán àwọn ọ̀ràn yín òkú lówó ní àwọn kan wà tó ṣe wípé nǹkan máa fi ń ṣe ìgbẹ́ tán máa fi ń ṣèrègùn fọ́mọ nìkejì nìyẹn. mo fẹ́ kó máa rántí wípé àsìkò ń bọ̀ tó ṣe wípé ò ní lè lo gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́. ó máa wá kú ẹ̀ akùkádàrá ẹ̀ á kú ẹ̀ akù ohun tó àgbélébù ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìgbà yẹn. wọ́n wá sí sílẹ̀ fún ẹ bíi tíìfì wàá wá máa wò ó ohun gbogbo àwọn nǹkan tó ń ṣe ní inú ayé ń gbà yìí. wọ́n wá dàbámọ̀ fún ẹ àmọ́ kó bá àmọ́ dàbámọ̀ fún ẹ ni la fi ń sọ láàánú fún wa wípé ẹ máa rántí nítorí pé ilẹ̀ ń yọ ẹ máa rọra ṣe ẹ máa rọra tẹ̀lẹ̀ kẹ́ ẹ má bàa tẹ̀lẹ̀ níbi tó ti lójú nítorí pé àsìkò bọ̀ tán máa sọ fún yín wípé ẹ rántí ohun tẹ́ ẹ ṣe lánàá nítorí wípé ẹ̀sìn ẹ ṣe tán láti máa ké. ẹnìkejì ẹ gbérí jù ẹ lọ ọwọ́ lérò wípé kí ni nǹkan tó lè fi ṣẹ̀san fún òun ni wípé kó rán gba nípa pípé kí wọ́n lọ pàdánù tògótògó ǹjẹ́ tí wọ́n bá pààyàn ó lè ṣògo títí ẹ̀ mọ́ ògo fàyè mi fún ọ ògo tí ẹ̀ yẹn ó lè ṣe mọ́gò tí ẹ̀ láéláé tọ́yìn ṣiṣẹ́ nítorí wípé bí Ọlọ́run ṣe dá oníkálukú sọ̀tọ̀ọ̀tọ̀ ohun tí oníkálukú máa wá ṣe ní inú ayé ó sọ̀tọ̀ọ̀tọ̀ ó kàn lè jẹ́ sábàbí nǹkan fún ẹ̀dá yẹn àmọ́ ní ìgbà tó bá jẹ́ sábàbí yẹn inú ẹ̀ máa dùn wípé ọwọ́ ẹ̀ ti tẹ̀ ọwọ́ ẹ̀ kọ́ ló tẹ̀ ó kàn wù Ọlọ́run kó fi ẹ́ ṣe sábàbí lásán ni. ìwọ ló ṣe ti ṣe yìí ọmọ Mákindé. máa rọra ṣe máa rọra wùwà máa rọra tẹ̀lé máa rọra sọ̀rọ̀ máa rọra lo ìgbéraga máa rọra lo ipò lẹ́nu iṣẹ́ ni láwùjọ nínú ilé ni níbi gbogbo tó bá wà tó bá ti jẹ́ aláṣẹ àti tí Ọlọ́run fi àṣẹ ráńpẹ́ fún ẹ wípé kó máa lò lẹ́nìyàn lórí. wá rọra máa lò ó wá rọra máa pàṣẹ wá rọra máa ṣe ìgbéraga nítorí wípé ilẹ̀ ń yọ. olùgbàlà mi aláàánú mi. ẹni tó fún ẹ láǹfààní wípé kó lo ìgbéraga yẹn tó o bá ṣe ìgbéraga yẹn lò ó lè dọ̀la kó sọ fún ẹ pé kò sàgbára fún ẹ mọ́. ẹni tó fún ẹ láǹfààní wípé kó máa lo àṣẹ lé àwọn ènìyàn lórí ó lè di ọ̀la lónìí kó sọ fún ẹ wípé kò sáǹfààní mọ́. òun náà làwọn èèyàn ní ayé ìgbà wáṣẹ̀ tó ṣe wípé wọ́n máa ń kó èèyàn ṣẹrú ni wọ́n á lọ ra ọ̀pọ̀lọpọ̀ àìmọye àwọn èèyàn wọ́n á lọ kó wọn wá jagun ńlá wọ́n á kówó fún àwọn ajagun tàwí pé ó yá ẹ lọ sí ìgbèríko báyìí ẹ lọ jẹ gbogbo ìlú yẹn run ẹ kó gbogbo àwọn ọmọ gbogbo àwọn tó bá wà bẹ́ẹ̀ ẹ kó wọn wá. àánú rẹ ni mo fẹ́ Olúwa. nítorí pé owó wà agbára wà oògùn wà àṣẹ wà lẹ́nu wọn ní gbogbo ìgbà yìí wọ́n ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe nítorí wípé agbára wà kò sẹ́ni tó lè sọ fún wọn wípé rárá kan má ṣe bẹ́ẹ̀. tí ọba ìlú kan bá ṣẹ̀wọ̀n láyé ìgbà yẹn wọ́n mẹ́sọ̀ wípé àwọn jẹ ìlú ẹ̀ àwọn kó ìlú ẹ̀ lẹ́rú. àìmọye ọ̀pọ̀ ènìyàn wọ́n á mú wọn jù wọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́rùn wọ́n á so wọ́n lọ́wọ́ so wọ́n lẹ́sẹ̀ wọ́n á máa fọwọ́ náà wọ́n wípé eléyìí san ogun dáadáa eléyìí ṣe dáadáa wọ́n máa rà wọ́n tí wọ́n bá ti rà wọ́n àwọn yẹn náà máa ṣerú ní wọ́n máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe. kódà láyé ìgbà yẹn wọ́n fi yé wa wípé gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ báwo tiẹ̀ tí ìwúlẹ̀ dàyé láyé ìgbà náà. Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ̀ ṣògo lórí a. tí wọ́n bá sọ wípé kí àwọn tó jẹ́ bí obìnrin nínú wọn kó lọ dáná oúnjẹ wọ́n á ní nítorí wípé kí wọ́n má bàa jí oúnjẹ yẹn jẹ wọ́n á ju padlock sí wọn lẹ́nu. àánú rẹ̀ ṣògo láti. nítorí kán má bàa jí oúnjẹ jẹ. àánú rẹ̀ ni. wọ́n ń lo agbára yìí wọ́n ń lo ipò yìí nítorí wípé ní ayé ìgbà yẹn ipò agbára wà lọ́wọ́ wọn àṣẹ wà lọ́wọ́ wọn. àánú rẹ̀ ṣògo lórí a. àmọ́ gẹ́rẹ́gẹ́rẹ́ ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ohun gbogbo ń yàtọ̀ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ìgbà ò dúró dera wọn ti financiation gbòde àánú gbé mi di. ọ̀làjú bẹ̀rẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé àwọn kan kọ́ àwọn kan lẹ́rú ìtànjẹ ló gbòde mi dọ̀bà ní. ohun táwọn èèyàn ò mọ̀ àánú yọ. ọ̀làjú tó dé yìí jẹ́ kí ọ̀pọ̀
ọ̀pọ̀lọpọ̀ kó ṣe kí ni o káwọn èèyàn mọ̀. Sí ní ṣe kí ni ohun gbogbo bẹ̀rẹ̀ sí ní yí padà nítorí wípé kò sáyé wípé à ń kóni lẹ́rú mọ́, kò sáyé wípé à ń fi ní sọgbà mọ́, kò sáyé wípé tá a bá yáwó lọ́dọ̀ ẹ̀gbọ́n tàbí tá a bá yáwó lọ́dọ̀ ẹbí kan lọ́dọ̀ olówó wọn instead tẹ́yọ̀ bá tó tètè rówó san wọ́n á mú àkọ́bí ọmọ ẹ̀ tàbí ẹni ọmọ tó bá ní kọ́ òun ló máa ṣe gbà fún wọn títí tówó yẹn ò fi pé. Ràn mí lọ́wọ́ bàbá, ràn mí lọ́wọ́. Àwọn tí wọ́n ń ṣe nǹkan wọ̀nyí àwọn náà wà dá láyé ìsìn mọ́. Oníkálukú wọn ti papòdà. Ràn mí lọ́wọ́. Wọ́n ti lọ. Ràn mí lọ́wọ́ bàbá, ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́ bàbá, ràn mí lọ́wọ́. Ẹ mọ̀ rí nínú ìdílé tí wọ́n máa kí oríṣiríṣi àwọn míì wípé ọmọ àjọgbẹ̀rú ọmọ àjọgbẹ̀kọ ọmọ kìíní kan. Nítorí wípé tẹ́ ẹ bá yẹ inú ìdílé yẹn wò dáadáa. Tí ó bá ti rè olùpèsè. Àwọn ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń ta ẹrú láyé ìgbà yẹn. Àti jẹ àti mú, àti ná àti lò, àti gbọ́ bùkátà láyé Olúwa pèsè fún mi. Tí ó bá ti rè olùpèsè pèsè fún mi o. Tí ó bá ti rè olùpèsè pèsè fún mi o. Àti jẹ àti mú, àti ná àti lò. Tí wọ́n ń ṣòwò ẹrú yìí àwọn lérò pé owó wà lọ́wọ́ àwọn alágbára làwọn olówó làwọn ilẹ̀ni tó bá ṣòwò ẹrú ní ayé ìgbà náà. Ìwọ tó bá ṣe wípé o bá jẹ́ tálákà tó o bá dẹ́ ìlàgbé tó bá ṣe púpọ̀ sí wò kó o jẹ́ ẹni tó lówó tó o bá lágbára kó o lóògùn o ò lè ṣòwò ẹrú láyé ìgbà yìí. Tó o bá jẹ́ tálákà tó sọ wípé o lè lò kan lọ́wọ́ o fẹ́ ṣòwò ẹrú wọn ní jẹ́ kó o ṣe nítorí wípé o ìsara ká kọ̀ sí wọn. Ayé ìsìn wa ń kọ́ báyìí ọ̀làjú ti gbòde ó jẹ́ ká mọ̀ wípé kò dáa ká máa fi ra ẹni sin gbà. Wọ́n ní láti máa sọ fún wa wípé ọ̀nà ló jìn ẹrú ní baba. Tó ní bàbá mi ti lé mi o. Bàbá fàdúrà pọ̀ mí lé, ọmọ fàdúrà pọ̀ mí lé. Ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n lọ sílé agbára lọ́nbọ̀ náà ẹ ti mọ̀ bá a ṣe máa ṣe é ó yá. Fàdúrà pọ̀ mí lé. Ẹ jẹ́ lọ polówó ọjà mo ń lọ kábọ̀. Fàdúrà pọ̀ mí lé. Ẹni ń bọ̀ náírà kó wá ṣe mí lógo. Ẹ̀bà máa sábà ọgbọ́n àti bọ́. Ẹja ló lè ròyìn omi ó dá mi lóyún. Ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú. The Queen United Ventures àti gbọ́. The Queen United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé. Onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn. Bíi Toyota Camry, Toyota Corolla, Honda, Venza, Sienna, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò. Ilé-iṣẹ́ The Queen United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà. Tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ. Àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára. A tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá. Bákan náà ilé-iṣẹ́ The Queen United Ventures tún ta gold lónìí rọ̀rùn. 18 karat, kò dáńtọ́, yẹtí obìnrin, ẹ̀gbọ́n, tẹsẹ̀ àti ti ọwọ́. Aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin, lọ́mọdé àti lágbàlagbà. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà, àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel, Ọgbà Àgùdà, Lagos. Àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana, Accra, Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo, Kanashi, Turoturo Station, Accra, Ghana. Tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513. Ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org, email queenunitedventures@gmail.com. The Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí.
iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o, iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé. Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n, ọ̀gá nìkan láwùjọ òkúta. Iléeṣẹ́ alárùbáríkà Bisi Express, Bisi Express, Bisi Express wà nílùú Kasua, Accra, Ghana. Ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé, tí wọ́n tún ń kọjá jáde. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana, láti ìlú Ghana sílùú Nàìjíríà, Australia ni, Amẹ́ríkà ni, Japan ni, China ni, kódà ẹni kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé, Bisi Express ní kẹ́ ẹ súnmọ́. Ìlú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan, by air ni àbí by road, Bisi Express ní kẹ́ ẹ súnmọ́. Nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ọ̀nà ni +233 244 780 330. Express ló lè ṣe é, òní kẹ́ ẹ súnmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí, tá a bá rẹ́rìn ká sọ pa àrẹ́rìn. Iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́, iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀. Bisi Express, Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ láti ìlú Kasua, Accra, Ghana. Ibẹ̀ ni wọ́n wà. Bisi Express ń bá ní kọjá wọlé, Bisi Express ń bá ní kọjá jáde. Nàìjíríà sí Ghana ni, Australia ni, China ni, ìlúkèlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé, bóyá by air ni àbí by road. Ó má gbà mí kò sẹ́ni tó lè jà. Ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ ti rí bí àwọn ìpolówó wa ṣe lọ nítorí wípé ohun gbogbo pátá tí ẹ bá fẹ́ rà tẹ́ ẹ bá nídìí nílé iṣẹ́ wa pátápátá. Òun náà ló wà ní ìkáwọ́ wa bẹ́ẹ̀ ni. Ayé yìí àti retí Nitori. Àti ayọ̀ mi Ọlọ́run bàbá. Ẹ bá ní dòwò pọ̀, àwọ̀ kí hẹ̀rà tó ṣe wípé kò lọ́mọ nínú. Ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ lè mọ kí ni kẹ́ ẹ lè mọ bá a ṣe rí nílé iṣẹ́ wa. Láṣẹ Elédùmarè ọba kò ní sí disappointment nínú ẹ̀ rárá. Ẹni tó fagbára rẹ̀ sọ ẹlẹ́ṣẹ̀ dáyé. Ọ̀rọ̀ ọmọ rẹ̀ ayọ̀ láti mú ẹ̀ṣẹ̀ ayé. A ó máa fi gbàgbọ́ nínú. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ padà sórí ọ̀rọ̀ wa. Ọlọ́rọ̀ ayé ẹ rọra ṣe, olówó ayé ẹ rọra ṣe. Nítorí wípé àwọn tẹ́ ẹ rò tí wọ́n ń jẹ lábẹ́ yín yẹn, ẹ má lè rò wípé gbogbo wọn pátá òun náà nínú wọn dùn sí yín. Ẹ ń fún wọn ní jíjẹ, ẹ ń bọ́sọ sí wọn lọ́rùn, ẹ ń fún wọn ní mímu. Ǹjẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe fún wọn pátápátá ìjẹ́nu wọn dùn sí? Kì í ṣe gbogbo wọn pátá òun náà nínú wọn dùn sí àwọn nǹkan tẹ́ ẹ ń ṣe. Àwọn àgbàbọ̀ wọn sọ wípé gbogbo aláǹgbá ló danú délẹ̀, èyí tí inú run àkúkú mọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣe yí gan ni a ṣe sọ yẹn. Gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ Wọ́n ń jẹ lábẹ́ ẹ kò sọ wípé ká má ṣe bì sí ẹ o. lójúlọ. Wọ́n mú lábẹ́ ẹ kò sọ wípé ká má ṣe bì sí ẹ. Ó bọ́ sọ sí wọn lọ́rùn kò sọ wípé ká má ṣe bì sí ẹ. Ara ìwọ̀npẹ̀. Wọ́n ní wọ́n sátọ̀ wá. Ó fún wọn ní ìgbà tó ṣe wípé wọ́n ń wá káàkiri. Kò sọ wípé ká má sọ̀rọ̀ ẹ níbi. Àmọ́ wọ́n wá ní kó o fi ọgbọ́n rin ìrìn àjò ẹ kó o bà lè pín láyé. Ìwọ wá ní kó o rọra yọ ilẹ̀ tẹ̀ kó o mọ̀ bà tẹ ilẹ̀ níbi tó ti ń yọ̀. Ó la fi ń sọ wípé ọlọ́rọ̀ ayé ẹ rọra ṣe, aláṣẹ ayé ẹ rọra ṣe. Ẹ má torí wípé bóyá ẹ wà nípò àṣẹ tàbí ẹ wà nípò agbára tàbí ẹ wà ní ipò. Wonderful, wonderful day. Day I will never forget. Ẹ máa rò wípé agbára ti wà lọ́wọ́ mi bó ṣe wù mí mo ṣe lè ṣe. Àwọn bàbá yìí tó ṣe wípé wọ́n ń kó yàn ṣerú lọ́jọ́ kìíní àná. Ǹjẹ́ wọ́n wà láyé dòní gbọ́n bí? Wọ́n ti lo ìgbà tí wọ́n ò ti kọjá. Ìgbà ti yí padà. Ọ̀pọ̀lọpọ̀ àìmọye àwọn ènìyàn tó kúrò tí wọ́n rò wípé ìkónilẹ́rú ìmúnisìn ìṣúlọ agbára léni lórí lọ́nà ìtọ́ òun náà ló tọ́ òun náà ló yẹ. Wọ́n ti rí wípé ìgbà ti yí padà. Generation míì ti lọ, àwọn generation míì ti tún padà wá. Ìgbà
a wá ń wòye ò lọ bí ọ̀pá àbọ̀n àwọn ọ̀ràn kan lọ àwọn ọ̀ràn kan dé ni àmọ́ ohun tó a bá ṣe lénìí á dìtàn lọ́la ó máa wà nínú ìwé àkọsílẹ̀ gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ti ṣe nǹkan kọjá ó ṣe wípé a sì tún rí ròyìn lónìí. Láyé mo rí àánú gbà. Ohun gbogbo pátápátá tí ẹ̀dá bá ṣe nílé ayé kó tó di wípé ó wọ inú ilẹ̀ sùn ó náà pátápátá òní ó máa di yẹn ó máa sọ ọmọ tó ló máa dìtàn bẹ́ẹ̀ ni wọ́n fi sọ fún wa wípé ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká rọra wò ẹ jẹ́ ká mọ irú nǹkan tá a bá máa ṣe láyìíká ẹ jẹ́ ká mọ irú ìwà tá a máa wù láàrin àwọn ènìyàn ẹ jẹ́ ká kọ́ ọ̀rọ̀ ní sísọ ẹ jẹ́ ká kọ́ ìṣe ẹ jẹ́ ká mọ bí wọ́n ṣe ń gbé ìgbé ayé ẹ má jẹ́ ká máa gbé ìgbé ayé wípé agbára wà lọ́wọ́ mi kò wà lọ́wọ́ ohun tó bá wù mí mo lè ṣe. Ẹ ṣé mo rí àánú gbà o. Ìjìnlẹ̀ ìfẹ́ mo gbé ọ̀gá o. Ọ̀gbọ́n mi kọ́ agbára mi kọ́. Ọlọ́run wà ló pè mí débi. Agbára Ọlọ́run. Ó ń tẹ̀lé bàṣubàṣu ó ń hùwà bàṣubàṣu ó ń gbègbè ayé ta ni ó mú mi ó ń gbègbè ayé wípé kò sẹ́ni tó jọ mí lójú ó ń gbègbè ayé wípé bó ṣe wù mí mo ṣe lè gbègbè ayé mi ó ń gbègbè ayé wípé bàbá ò lè sọ kí n gbọ́ ìyá ò lè sọ kí n gbọ́.